bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé bá mi ṣe kábíyèsí fún bàbá Aláàfin. Kábíyèsí o, ẹ ṣe ọba kó jẹ́ kó pẹ́pẹ́pẹ́ o, kẹ́pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín. Kábíyèsí o, mo kí yín bàbá Aláàfin, mo kí yín o, mo kí yín sídìí ìyá, bẹ́ẹ̀ ni mo kí yín sídìí bàbá o. Kábíyèsí lẹ́ẹ̀kan sí o, àdẹ̀kù ọdún Ṣàngó tá a ṣe kọjá ẹ̀ lálá lukutuku wú mẹ́ o, ẹ̀yin èèyàn ṣe ti gbọ́ ṣó ti dọ́dọ̀ yín mẹ́hàn. Aláàfin Ọ̀wọ̀ Adé bàbá wa Aláàfin of Ọ̀yọ́ ó gbé fún yín. Tó bẹ́ẹ̀ ni wọ́n máa mú aṣọ iyì ọrùn Gani Adams ní bàbá Aláàfin bá mú báyìí náà bá bọ́ lọ́rọ́ látòrí wá sísàlẹ̀. Wọ́n bójú Gani jẹ́ nínú ọdún Ṣàngó. Wọ́n ti bójú Gani jẹ́ o. Tó bẹ́ẹ̀ ni ṣe ti rí fídíò ẹ̀ tí rí. Òun náà ni mo ní kí n wá fi tó yín létí. Ẹ jọ̀ọ́ bàbá Aláàfin, kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kábíyèsí o, ẹ ṣeun, ẹ wá wo fídíò fún. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, àní rógun ajínigbé mọ́, èyí tó ti wáyé kò ní í ṣẹlẹ̀ mọ́ lọ́lá Elédùà. Mo kí kábíyèsí Elérúwà ti Èrúwà, ẹ ṣeun, wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ní ẹ̀tìlẹ́wà ẹ̀dẹ̀ wá fi ìjókòó náà yẹ wá sí, ẹ ṣeun gidi gan. Mo kí kábíyèsí Olú ti Gbọ́ọ̀rà, ẹ ṣeun gidi gan, àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo kí kábíyèsí Ẹlẹ́yinpó ti ìlú Ìpàkó, kábíyèsí Ọlọ́kọ̀ọ́ká ti ìlú Ọ̀káká, mo kí yín o. Àná mi kábíyèsí Onímìdíjì, mo kí yín o, ẹ ṣeun gidi gan ni, èmi ò lè gbàgbé yín, àbí kábíyèsí Onímìdíjì, ẹ ṣe gidi gan ni, mo dúpẹ́ o. Mo kí kábíyèsí Ológbò ti Òkò náà, ẹ ṣeun gidi gan, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ kú ìdílé náà. Mo kí kábíyèsí Olóró ti Lóòró, Ọ̀yọ́ lọ́láwà, Lóòró ní bàjẹ́ o, ẹ ṣeun gidi gan, ẹ kú àdúró tí Aláàfin. Kábíyèsí Ọlọ́rà, kí ẹ kú ìdílé o, ìlú Ọ̀rà náà ò ní bàjẹ́ lájẹ Èdùmàrè. Ara Ọ̀yọ́ ilé ni Ọ̀rà ti jáde, inú mi dùn gidi gan ni, ìmọ̀jú yín ṣe o, ẹ ṣeun. Mo kí kábíyèsí Oúnjò ti ìlú Òkè Ọ̀nà, kábíyèsí ẹ ṣeun gidi gan ni. Mo wá kí gbogbo àwọn Ọ̀yọ́mèsì tó wà ní ìjókòó, bàbá àgbà kí mo kí yín o, thank you very much, ẹ ṣeun gidi gan, ẹ kú ìdílé, ẹ kú àdúró tí Aláàfin náà. Mo kí gbogbo àwọn baálẹ̀ tó wà ní ìjókòó níbí, ẹ ṣeun, bẹ́ẹ̀ ni ti rí, ibi Aláàfin bá lọ lẹ̀ ń lọ, ẹ ṣeun, ojú òní tì í láti Èdùmàrè, ẹ ṣeun, mo dúpẹ́. Mo kí gbogbo àwọn aṣojú ìlú láti Spain, wọ́n tún jáde o, ọlù, thank you very much for coming around, giving them intel, all the necessary, everything possible to make sure that you are there here. Thank you, we really appreciate you coming around. And I'm saying this, we would always like to see more of you. You are here this year, we would like to see you next year again. Thank you very much, ẹ ṣeun. Mo kí gbogbo àwọn àtàwọn mílíọ̀nù náà, ọmọ wa Ṣàngó. Ọlọ́run wà bẹ́ẹ̀, Ọlọ́run
ó tí ì joyè ṣùgbọ́n joyè ó kí kọ́múrẹ́ sọ́ba lójú náà ṣe òkútọ́jú Aláàfin ìlú Ọ̀yọ́ ní bàjẹ́ ẹ̀ṣẹ̀ òkúta. mo wá kí gbogbo ẹ̀yin oníwèé ìròyìn náà pátá tẹ wá síbí ìlédì ẹ̀ ní ṣiṣẹ́ o iṣẹ́ yóò wá níbi ìṣẹ́ láṣẹ ẹ̀ mọ̀ lọ́rẹ̀ ẹ̀ mọ̀ bọ̀rẹ̀. mo wá kí gbogbo wa pátápátá wá láti ọ̀nà lílì àwa ṣe àjọyọ̀ ọdún Ṣàngó ìkọrin láwọn ní bára wa ṣe o ṣé ládùúrà pé àwa tá a ti tọdún yìí àwa náà la ṣe tẹ̀lé tẹ bá wo ọdún Ṣàngó ní ọdún tó kọjá ẹ rí pé títí ọdún yìí ó tún láàrin ju ti ọdún tó kọjá lọ wọ́n á fi eléyìí níbi kí ẹ̀yin ìgbìmọ̀ pátápátá látòrí Paula Gomez àti gbogbo ẹ̀yin tẹ́ ṣe agbátẹrù ẹ̀ náà kò ní bàjẹ́ fún yín o mọ̀ ṣe ni ẹ ṣeun gidi gan. ọdún Ṣàngó táwa ń ṣe lẹ́nìí èmi gẹ́gẹ́ bí ẹnìkan inú mi dùn gidi gan ni ó lè jẹ́ pé ẹ̀ẹ̀kejì ni ilé ìjẹ́ fún. ẹ jọ̀ọ́ kó má dàbẹ́ ni wípé mò ń sọ̀rọ̀ sí yín lẹ́nu ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi níbi comment section jẹ́ àpàdé kí ni nǹkan tẹ́ rí nínú fídíò yìí kó má dàbẹ́ ni wípé mo sọ̀rọ̀ sí yín lẹ́nu ni o ṣé ẹ ti wò ó torí tí bá ní pé kí n gbé gbogbo full video mo wò ó dé òpin kò síbi tí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé kò síbi tí wọ́n ti recognize ààrẹ Ganiyu Ige Adams o gẹ́gẹ́ bí generalismus of Yorùbá land ṣùgbọ́n ẹgbẹ́ lẹ́nu bàbá wa Aláàfin Ọ̀wọ̀ Adé wọ́n ní Ọ̀yọ́ ní Yorùbá Yorùbá lọ́yọ̀ọ́ orí àpẹẹrẹ yẹn ìwọ àtẹnídẹ̀mọ̀ wípé Aláàfin àná àwọn ló fi ààrẹ ọ̀nà kakanfò Ganiyu Ige Adams ló fi jẹ wọ́n sọ bẹ́ẹ̀ à ń bà bẹ́ẹ̀ o àwọn tó ń fún mi ní information yìí ó ti ń confam ni o bó tilẹ̀ jẹ́ wípé àsìkò tí ìtò tán ní kí n bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n nínú fídíò yìí nǹkan tí wọ́n sọ ó ti gbọ́ o àárín yẹn ò gún mọ́ kò gún mọ́ kò dàbí alára pẹ̀lẹ́ Gani ẹni àwí fún ọba jẹ́ ọgbọ́n ẹni tí kò gbọ́ ń ṣe é ra òwe la fi pa torí ọmọ òkèdèjẹyà o olóhùn gbọ́ tàwa ní tíjà tó sọ tàwa ní tíjà tó kàn sọ fún wa ká gbọ́. Mọ̀lẹ́rẹ́kọ́ ajáwé ẹ̀wù ọlọ́ṣà ọlọ́pàá amúpamù olódì máa wo fídíò ọlọ́pàá amúpamù olódì gíjìgì ọlọ́pàá amúpamù olódì. Bàbá Aláàfin olórí Abíwùmí ìyá dáadáa my beautiful olórí ẹ̀rín náà ni ẹ pẹ̀lẹ́ mà èmi gbà fún yín Ọlọ́run. ẹ rí wípé àwọn èèyàn lọ ń gé etí olórí Abíwùmí jẹ wípé bí bàbá Aláàfin Ọ̀wọ̀ Adé bí wọ́n ṣe recognize gbogbo everybody ní ibi àpèjẹ Ṣàngó ọdún Ṣàngó wọn ò tí recognize ààrẹ ọ̀nà kakanfò Ganiyu Ige Adams bàbá kan jára ìgbà pé nìkéne ẹ̀yìn ìjọ ẹ̀nẹ̀ta ni ìwọ padà lọ wo fídíò yẹn kó tẹjú mọ́ rí wà á rí i pé bàbá kan gbójú pé ẹ̀yìn ìjọ máa sọ jábá recognize àwọn tá a recognize níta ni àárín yẹn ti dàrú kò gún mọ́ Gani àwọn àmọ́ ìpẹ́ tó bá àtẹ́ǹdì ọdún Ṣàngó yẹn everybody á mọ̀ wípé rẹ́rẹ́ ti rún láàrin ẹ̀yin méjèèjì information wà lọ́wọ́ tèmi wọ́n ní àsìkò tí ìtò ni ṣùgbọ́n pẹ̀lú fídíò eléyìí táwọn fáǹsì mi ṣe yìí tán ní kí n tírìtì èmi náà wá gbé fún gbogbo ẹ̀yin ọmọ kóòtù ajíire ẹ̀yin ọmọ Yorùbá kí ló dé Ọ̀yọ́ ní Yorùbá Yorùbá lọ́yọ́ kí ló dé tẹ́ bójú olóyè yín jẹ́ àdára wà á dára be calming down. Bàbá Aláàfin recognize gbogbo lóyè wọ́n ní wọ́n kí gbogbo lóyè wọ́n kí gbogbo lóyè wọ́n ní wọ́n kí gbogbo lóyè lẹ́yìn ìgbà tó fi gbogbo lóyè qualify everybody wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá ń tún wọn kí pẹ̀lú orúkọ kankan débi ọ̀dọ̀ Yọ́mèsì wọ́n kí gbogbo àwọn upgraded baálẹ̀ tó ọba wọ́n kí bàbá gan kí àwọn mídíà mi ká ẹ bá tún yẹ kábíyèsí Fáláàfin kábíyèsí on behalf of ọ̀gá tèmi olú ọmọ ìlú ẹkùn Ìgbòho owó bàbá dẹ́mì owó bàbá Yọ̀mídé owó bàbá dẹ́mì irú ẹkùn irú ẹkùn
wọ́n ní kí n tún ṣe kábíyèsí fáláàfin o bàbá ẹ recognize àwa mídíà yìí ìyẹn náà dẹ̀ dá o bàbá dẹ̀ recognize gbogbo everybody tó wà ń bẹ̀ yẹn àtàwọn aráàlú bàbá gan tún wá wọn kiri ó tó stage gan bàbá ọ̀rẹ́ anybody tó ṣẹ́kù láti recognize wọ́n wá sọ dèrè pé wọ́n wá ń ṣeré àkàsà ẹni àwí fún ọba jẹ́ gbọ́ àìgbọ́ ẹ̀sìn dé ẹ̀sìn màdé o àbùkù kàlá ṣe jù ẹ̀sìn dé o bàbá láàmì àti gbàgbé Gani Ige Adams olóyè yín ní orí àpèrè mẹ́ẹ̀ẹ́dẹ́ fi jẹ ẹ ti gbàgbé àti recognize ẹ̀sà ẹ̀ dárúkọ ẹ̀ nínú fídíò yìí kò wà recognizable mọ́ nǹkan ti ṣe wàhálà ìṣègà jù ilé ògbà ọ̀nà ògbà kí ló dé orí àpèrè yìí ló fi Gani Ige Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ tún recognize ẹ náà mọ́ lórí àpèrè yìí lọ́yọ̀ọ́ àti ẹ̀gbáruwo lóògùn ọ̀fẹ́ o lóògùn ọ̀fẹ́ o ibo ni gbogbo àwọn ọmọ Gani wà ẹ gbà mí ìyá ìrònú àánú Gani wá ṣe mí ẹ̀yin èèyàn ẹ rojú Gani mẹ́yẹn ni ojú Gani wá kéré ó wá rí pé òun nìkan ni ó wo bí ó wo everywhere pé ọṣẹ yí mi ọṣẹ kọṣẹ lélẹ̀ kí ni mo wá jẹ ń bí bẹ́ẹ̀ ni pé Gani á máa ṣe bẹ́ẹ̀ ni wípé kó afẹ́fẹ́ pé ń pa kó disappear mẹ́yẹn pé irọ́ kò jọ afẹ́fẹ́ ò gbé Gani ti jẹ wọ oògùn òdùn mọ́ àti fún Gani léèwọ̀ jẹ Gani ti jẹ̀wọ̀ ogun ti bàjẹ́ kò tí ì mọ̀ ní Gani ó mọ̀ pé ó ti jẹ̀wọ̀ ó ìrọ̀pá àwọn kìíní yẹn ń dún kó dún ó ti jẹ̀wọ̀ ó mọ̀ ní. kí ló irú ẹ̀ṣẹ̀ wo gan ló ṣe bàbá láàfin ìlà mọ́ọ̀ṣì kí ni Gani tó tún gbé ìwà iná dọ́dọ̀ Aláàfin Ọ̀wọ̀ Adé ni tí Aláàfin fi wá yéye bó dẹ̀ ti sọ ó máa lẹ́yìn ìgbéraga ò dáa nígbà tó ń ṣe bẹ́ẹ̀ dẹ̀ tí bàbá Aláàfin wà àtàwọn olórí Àbíwùmí tó lọ́ à ń ṣèkì kí ló dé Gani ìparun ní ìgbéraga adìẹ sọsọsọ Gani ọgbọ́n kò máa dúró bẹ́ẹ̀ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá àwọn elders wọ́n ti foríkorí wọ́n ṣẹ̀sìn ara wọn wọ́n kìsì ara wọn ṣé ẹ ti gbọ́ létẹ̀sì kan tó fẹ́ ṣe ẹ tí gbọ́ èmi ò mọ̀ ó yá kò tí ì late ẹ wá gbé lẹ́nu. ìbéèrè òun ní sà bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho òòṣà sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n bá jẹ́ téèyàn tiẹ̀ ni. wọ́n bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní. nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ. bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà ń pè lẹ́gbọ́n àtàbúrò. ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi nì bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni. wò lápá ọ̀tún mi ń bí wàá rí pé Sunday Adéyẹmọ Ìgbòho orí torí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà á ìṣẹ̀lẹ̀ tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí íńtávíù tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni ní tí mo sún bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ́ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kú kò tí ì rí tán Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣẹrú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ ìjáde bọ́ta pé àní gbaru eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bó gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀ di tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá ní ibi tó produce yẹn gbà ní oníláárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ògbìn
iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn ni ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ kú tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní ká tó dúró lógun bíi Lísàbí Agbogbo Àkàlà ilé ata sí 6,000 years ago 6,000 years ago ìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lólórí ogun ilẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n ń bọ ní nífẹ̀ẹ́ wọ́n ń bọ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbàrà ńlá kí ìyà kankan ta lé Yorùbá àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ń láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò tó kí ló ń járe Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni àfẹrúgbàbùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wà 100 million jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì bẹ́ẹ̀ ò lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gborí Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá rà ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló wá ṣe okòwò yìí lẹ̀ ebi tiẹ̀ náà ló máa ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ kó lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ Ọ̀dúnúvò bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú ó dẹ̀ ń fọba jẹ́ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa dé lórí. ó lẹ́tìkẹ́ ẹ̀yin ọmọ Ẹ̀gbá mọ Lísàbí Agbogbo Àkàlà kábíyèsí o bàbá mi ní Bàrígà wọ́n recognize yín wọ́n ní Lísàbí Agbogbo Àkàlà láti ìgbà tí ẹ̀ àdẹ iṣẹ́ mọ̀ ipọ́n máa ṣọdún Lísàbí náà nìyẹn Ẹ̀gbá àsìkò ti tó wọ́n bá ti ń ṣọdún Lísàbí báyìí gbogbo ọmọ kóòtù ajíire pátápátá ó yẹ Ẹ̀gbá yá ká lọ́jọ́ máa ṣọdún yẹn ní o níbi tá a bá dé yìí sí yìí àsìkò unity la wà sẹ́ẹ̀ èyí tó bá wá fẹ́ tara ẹnu tó lóun ò bá wa ṣe ẹ jẹ́ kó fúnra lára ẹ̀ kó single-handedly kó tara ẹnu báyìí ṣe aláwọ̀ òríjìnà ọmọkọ àsìkò tí àwọ̀ òríjìnà ọmọkọ a ní iṣẹ́ tó pọ̀ láti ṣe nílẹ̀ bàbá wa a máa ti ṣaṣára bá gbó ṣe rí gbogbo àwọn ọmọ àlè tó ti wá ń pa tó ń sọ̀rọ̀ ọ̀nà wàbíyàfù tó bà ilẹ̀ bàbá wa jẹ́ onílẹ̀ ti ta àwa òríjìnà ọmọ jí o bẹ́ẹ̀ ni wọ́n ní ká má bẹ̀rù wọn wọ́n ní ká má fòyà wọn nítorí pé onílẹ̀ ti kọ́ńkà wọn èyí tó kù àwa la máa ṣe má sàsẹ́yìn má jẹ́ kẹ́rù báyìí òun lórí tó ń ṣẹlẹ̀ yìí o bẹ́ẹ̀ ni a máa tú ìtọ̀kọ àti ẹ̀ ti ń tú ìtọ̀kọ kí lẹ gbọ́ lẹ́nu bàbá wa kábíyèsí Bàrígà wọ́n ní oyè Ọ̀ṣọ́ọ̀ṣì òun ni olórí ogun jagunjagun láti bí how many years ṣe 6,000 years ago oyè 6,000 years ago tí wọ́n rántí gbé fún anybody tí ò sí anybody tó wá qualify láti jẹ́ congratulations and jubilation o for irú ẹkùn Ìgbòho ṣá o wọ́n ní ọmọ yín Olú ọmọ irú ẹkùn ọ̀gá tèmi Ìgbòho pàdí tèmi bàbá tèmi wọ́n lòun lókùn tó fẹ́ fi joyè Ọ̀ṣọ́ọ̀ṣì o wọ́n ní wọ́n ti gbà fún gbogbo àwọn ẹgbẹgbẹ ilẹ̀ Yorùbá wọ́n náà ti fi oríkorí wọ́n náà ti kíìsì ara wọn wọ́n ti ṣẹ́ẹ̀sì ara wọn báyìí wọ́n náà ti fi ìrù yọra wọn báyìí wọ́n náà dẹ̀ ti wá sọ wípé ọ̀dọ̀ bàbá wa ní
àwọn lọ sọ́dọ̀ bàbá níbi tá a bá dé àti rí olórí jagunjagun nílẹ̀ kóòtù ajíire Yorùbá wípé àsìkò ọ̀ṣọ́ọ̀ṣì ó ti padà dé o ọ̀ṣọ́ọ̀ṣì ti padà dé. ókè ṣebí kíní ọ̀ṣọ́ọ̀ṣì yẹn ni tí orí ẹ̀ tó máa ń wà nínú bí pósí báyìí tí bàbá wọ̀ ní tán máa ń ṣí náà wọ́n máa dá sórí ẹ̀ gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ wọ́n á máa ṣàdúrà ní kíkan gbogbo ìyẹn máa ṣàdúrà sí ọ̀ṣọ́ọ̀ṣì kan nìyẹn. Igboho mọ̀rẹ́ ọmọ alágbàdòde ọmọ àtàpẹ́tẹ́ wọnú omi wọ́n sì máa kí bàbá rẹ̀ Màámi Adéyẹmọ òkú o kò kú o Abọ́sẹ̀dé Adéyẹmọ òkú iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú nílẹ̀ kóòtù ajíire Yorùbá ọ̀ṣọ́ọ̀ṣì náà fọmọ yín jẹ́ o àkú oríire ayọ̀ abára títí apàdà lórí jagunjagun nílẹ̀ Yorùbá àkú oríire o oyè yìí á mọ́ rí o ọ̀gá tẹ̀mí sí fi gbó àjẹgbó àjẹtọ́ àjẹfẹ́wú parí àjẹfẹ́rìgì tóbi mo kúkú ti sọ fún yín àìmọye ọdún lẹ ti wá tí wọn jẹ́ ká iríṣẹ́ yẹn ṣe eré lè tẹ wáyé èmi wà lára àwọn tí wọ́n gbé tán rán níṣẹ́ pẹ̀lú yín ó tájọ́ ṣiṣẹ́ pẹ̀lú yín físíkálì kọ́ ni mò ń sọ ẹni tó bá yé eléyìí tẹ wá wáyé ẹ máa jẹ sẹ wọn jẹ́ ká rí jẹ láìmọye ìgbà eléyìí ẹ máa jẹ ẹni tí ò bá ní jẹ́ ká iríṣẹ́ yẹn jẹ nílẹ̀ Yorùbá a máa fi ẹ̀jẹ̀ ṣètùtù ilẹ̀ Yorùbá ní sẹ ọya Gani Adams gbogbo àwọn ọ̀dọ́ lọ́balọ́ba tó kù tó súnmọ́ bàbá wa Ìgbòho ọ̀ṣọ́ọ̀ṣì mẹ́kẹ́ a ti ń gbọ́ wọn lẹ ti lọ bá àwọn bàbá kan àwọn bàbá kábíyèsí wa wọn lẹ ti dọ́dọ̀ àwọn kábíyèsí wa káàkiri bàbá wa Olúbàdàn ọba wa sẹ́yìn ọba Ládọjà ká ẹ bá mi ṣe kábíyèsí fọlúbàdàn ọfà wa tán wípé kí bàbá kan dá sí ọ̀rọ̀ àárín òun Gani àti Ìgbòho mẹ́hàn ẹ má gbà mí bàbá Ládọjà kwẹ́sàn táwọn ọmọ Yorùbá béèrè lórí ṣó lánàá náà ní bàbá Ládọjà béèrè wípé ṣé ìwọ àti Ìgbòho ń jà ni ṣé Ìgbòho ń bá ẹ jà ni Ìgbòho bá ẹ jà ìgbà tí ò sí jà kí la fẹ́ parí bẹ́ẹ̀ ó dojú ẹ̀ báyìí. ìwọ tó o bá wà lórí live show lánàá pẹ̀lú mi omi ìsì o Ọlọ́run gbogbo ọmọ kóòtù ajíire Yorùbá náà fárígá lórí ètò mọ́ mi lọ́wọ́ lánàá o wọ́n ní kí n lọ jíṣẹ́ fún gbogbo àwọn àgbààgbà o wọ́n ní kí a mú ibi tí Ìgbòho ti ń bá Gani Adams tó ti ń bàjà ìgbà yẹn tá a bá ti wá rí tá ẹ mú jáde báyìí ìgbà yẹn làwọn tó máa gbà wípé òkè ẹ parí ìjà actually wà ó yẹ ẹ parí ìjà fún wọn ṣùgbọ́n tí ò bá tí ì síbi tá a ti rí tí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ọ̀ṣọ́ọ̀ṣì mẹ́kì tí ó ṣe kí ni tó ti ń bá Gani jà tó jẹ́ pé Gani nìkan la rí tó ń bá Ìgbòho jà láti 2020 ní a jẹ́ wípé àwọn ọmọ Yorùbá ní kò sí ìkọ̀kọ̀ tó fẹ́ parí ìgbà tí ò sí jà kí lẹ wá fẹ́ parí ẹ̀yin ọmọ kóòtù ajíire Yorùbá mo ti jíṣẹ́ yín o àbọ̀ rèé o. ẹ̀yin ọmọ Ẹ̀gbá agbègbè àkàlà ẹ̀yin ọmọ Lísàbí mo kí yín o bàbá mi Bàrígà wọ́n recognize yín níbi tọ́rọ̀ dé dúró ọdún agbègbè àkàlà ọmọ ti Lísàbí agbègbè àkàlà tá a fẹ́ ṣe ní ṣé ti ṣe tọdún yìí ti next year ojú apẹ ẹsẹ̀ apẹ gbogbo ọmọ kóòtù ajíire Yorùbá ó ní wọ́n mẹ́ yóò ti yẹ àsìkò unity la wà àsìkò tá a máa dára wa mọ̀ lélẹ̀ àwọn òríjìnà ọmọ kan tó bá gbọ́ dátì ẹ̀ mọ̀ ọ̀rọ̀ yẹn ò tí ì tẹ̀lé mi sẹ́ẹ̀. Appreciative for that conversation yesterday with President Tinubu. You got a call. I got a call. What was it like? Very friendly call. And he called me and well, I seemed like a father. So he called me and I just say, Mr. Governor, what's going on? How's the election going? I said, your son is cruising to victory. I mean, I've won and all that. So, I mean, we just, joke about it and everything. And he just told me, oh, congratulations, that democracy is, bleeding. And he said, congratulations and everything. And the next thing, we only joke about it. Anytime he sees me, he said, Ijoko, how's that going? I said, it's going very well. And in fact,
I will come and see you so that we can do 1 or 2 steps and he just say congratulations. So I really, appreciate him for that. Record me and play it to him. Let him hear and let him know the reason why we defeated them. The only reason why we defeated Oyetola, no, it's not because we are bigger, but we spend more money than him. On election, they don't spend any money. They spend 60 billion as we have. Some places they bought votes for as high as 50,000 naira for one single vote. On the day of the election, when I heard the kind of money they were spending, I went back to my little corner in my room and I knelt down and I prayed to God. I said, God Almighty, please let people collect their money, or let them still vote for Demola Adeleke. Oyetola, former governor of Osun State. Ẹ pẹ̀lẹ́ sà, ẹ lẹ́ sà, mo kí yín ni, ẹ lẹ́, Alva, Villa Moji, Alva Daddy Oyetola jàre, ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀. Àwọn síkírìtì tó ṣẹlẹ̀ láàrin APC àti Accord lórí ìbò Ọ̀ṣun, ẹ wá gbọ́ wìrìwìrì àṣírí. Tinubu warned them. He told them Adeleke is politically dangerous. Just last week, he met with our APC leader from Osun in the villa. He shot Oyetola behind the doors. In the meeting, he lamented bitterly. The old man missed Aregbesola and he didn't hide it because he knew no politician from APC in Osun could enter the shoe left behind by Ogbeni Aregbesola. He proposed Adeleke and was ready to welcome him to APC. But Oyetola swore with his mother that he would deliver Osun back to APC because he wants to shame Adeleke for defeating him as one-time governor of the state. Tinubu saw the empty boast and decided to start washing from on top of the fence. Now, how will Oyetola face President Bola Ahmed Tinubu and explain to him in Abuja? Very. Former governor Osun State, Governor Adeleke, tí wọ́n took over from him. Ẹ mọ̀ wọ́n náà. Àwọn ni wọ́n fọwọ́ sọ̀yà tí wọ́n assure gbogbo APC wípé kí ni ẹ lọ fọkàn balẹ̀. A máa dìbò, a máa wọlé, a máa bojú Adeleke jẹ́. Wọ́n dẹ̀ ní bàbá Tinubu pé wọ́n tó wọ́n nu wọn wípé the Adelekes are very, very dangerous when it comes to politics yo. Má bá wọn ṣeré o, wọ́n kóró gan ni o. Wọ́n ní bàbá Oyetola, former governor Osun State, ní pé ẹ lọ fọkàn balẹ̀, bàbá Tinubu kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Òun fúnra lára àwọn ìyẹn Oyetola single-handedly àwọn máa ṣe kí ni wọ́n á bojú Adeleke jẹ́ ní Ọ̀ṣun. Torí wípé one time ló jẹ́ ní Adeleke jẹ́ kí Oyetola kó ṣe governor ní Ọ̀ṣun kó fi take over. Tó bá wá gbọ́ fọ́dà ní inú fídíò tó wò tán yẹn, wàá rí wípé bàbá Davido tó ń sọ̀rọ̀ ńbẹ̀ yẹn, wọ́n ní àwọn gbọ́ wípé APC wọ́n ti ná about 60 billion. Ẹ̀yin pípù ìlówó ṣé 60 náà pè ní àbí 6 billion ẹ̀ ń pín yáfún. Àwọn tó ti ẹ̀ ń ra ìbò ní 50,000, 20,000, 30,000 bó bá ṣe bá dé yìí. Bẹ́ẹ̀ ni ráìsì lọ bẹ́rẹ́bẹ́, wọ́n rò pé it's about money. Ìlú ti yí orí ti change o. Èyàn Ọ̀ṣun ẹ burú o. Ẹ bójú APC jẹ.
bàbá Davido ní wọ́n wá ná owó wọ́n ti ná 60 billion àwọn wá wò wípé kí ló lè tẹ́lẹ̀ yìí àwọn rọra wọ kọ́lọ́fín inú yàrá náà bá kúnlẹ̀ pé bàbá God lórí ọ̀rọ̀ yìí Olúwa gba ọpẹ́ wa lórí ìdìbò yìí Olúwa gbẹ̀yìn lórí Adeleke gba ọpẹ́ lórí Tinubu gbẹ̀yìn lórí Adeleke gba ọpẹ́ gbẹ̀yìn gba ọpẹ́ Ọlọ́run dẹ́ ìgbà gbogbo ògo kí wẹ́rẹ́ èmi rè second term. Èyí tó wá kára mọ́ jù ni wípé àníyàn máa gbọ́ nǹkan tí bàbá Adeleke wí ni wọ́n ní bí ìbò ṣe ń lọ President Bola Ahmed Tinubu ó ṣe kí ni ó pè wọ́n wípé Mr. the dancer o bàbá wọn níjó báwo ni politics báwo ni election jàre lọ́sùn ṣó ń jọra wọn ṣó ń lọ ṣó ń dún. Tẹ́ pé bàbá Tinubu ti mọ̀ wípé bàbá Oyètọ́lá náà fọkọ̀ kò lè ṣe náà dùn. Ẹ̀sìn rèé o. Bàbá Adeleke tó wá tẹ̀síwájú wípé bàbá Tinubu sọ wípé má worry everything will be okay. Wọ́n wá tún sọ wípé báwo náà ni ti jó ní sáìdì ti bẹ̀yẹn débi pé gọ́vùnà Adeleke wá sọ wípé má worry after mo ń bọ̀ wá kí yín l'Abuja àádẹ́ wá kọ́ yín ní àwọn stephies kankan kò jù báyìí lọ ìfẹ́ ò jù báyìí lọ àwọn nǹkan tèmi fẹ́ ní àárín àwọn ọmọ kóòtù ajíire Yorùbá. This is all what I am asking for. This is what I love. Don't you love that? Oh, like it. Ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ibẹ̀ ni kọ́kọ́ ni à ń lọ. Ṣàdédé ni mo tún rí àwọn aráabí, àwọn àtìláwí, àwọn ẹrú Fúlàní Calivate. Tó ń jẹ ìgbẹ́ ìdí màálù wọn ní north. Ẹ wá gbọ́ nǹkan tán wí. Bàbá Múríkì ní ọdún wo lẹ ti gbóhùn ẹ̀ gbogbo bí wọ́n ṣe kó wọn lọ́yọ̀ọ́ tí gbogbo everywhere ń gbóná lalala táàsùn táàwo ẹ gbọ́ kí Múríkì wúkọ́ ó ṣe máa wúkọ́. Ẹ wá gbọ́ nǹkan tó sọ nípa Ọ̀ṣun ìbò Ọ̀ṣun tó ṣẹlẹ̀. Ó ní Múríkì tackles INEC alleged that hijab-wearing Muslim women were prevented from voting in the 2026 Osun governorship election. The Muslim rights concern Murik has accused the Independent National Electoral Commission (INEC) of disfranchising some Muslim women who wear the hijab during the 2026 Osun State governorship election. The Islamic right group alleged that some hijab-wearing Muslim women were prevented from exercising their franchise at polling unit during Saturday's election. The group urged the Electoral Commission to ensure that all eligible voters, regardless of their religious attire, are allowed to vote in accordance with Nigeria's electoral laws. INEC has yet to publicize response to this specific allegation. Nídìí láti dá wọn lóhùn rádaràdán náà bá kiri. Tó bá ti ìmá yìí Múríkì Akíntọ́lá tó bá ti bọ́ síta ìjà lè rí kí kọ́kọ́ ṣẹlẹ̀ nínú ayé kí gbogbo ayé catch fire kí ilẹ̀ Yorùbá kó máa jóná kó di eérú lè rí kó wúkọ́ o láyé ti rí kó wúkọ́ ni. No, ẹ jẹ́ kí ọ̀rọ̀ kan kó ṣe bí ọ̀rọ̀ kan ní Mùsùlùmí rí agbẹ́nu wá síta gbogbo àwa dá sí ìjáàbù kọ́ ìjáàbù nìyẹn ṣe ẹ̀bẹ̀ lọ káwé ẹlẹ́hàá jáde. Ẹ jẹ́ dúró gbogbo ẹ̀yin ẹlẹ́hàá yẹn ibo lẹ́wà ẹ̀yin ẹlẹ́hàá APC ibo náà há yín mọ́. Ó dẹ̀ pa àwọn àfáà àti há wọn mọ́nú ilé ọtí ilẹ̀kùn mọ́ wọn wọ́n fi kọ́kọ́rọ́ pamọ́ ni o. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ rẹ̀ ń gbòòrò ẹnu yín ní tìjú ìjọ tán pín ìtìjú ẹ̀ sí ilé. Ó dẹ̀ pé gbogbo mẹ́sẹ̀gì táwọn pàṣẹ sẹ́yìn ṣé ikọ̀ ọmọ lásán Gumi Mufti Ìwó àti Olúwo àti bàbá Múríkì and the rest of you tẹ́ jẹ́ ṣé Gumi ilẹ̀ Yorùbá. Ó dẹ̀ pé kò fẹ́ wọnú ọpọlọ yín à ń sọ fún yín pé this is new face of Yorùbá land. Ṣé rí ìmọ̀ líle tẹ́ ẹ gbé kalẹ̀ yẹn inú tèmi dùn wípé ọwọ́ ara yín lẹ fi kannájú kò lè sí àyè yẹn mọ́ ayé fàmílétẹ̀ tutọ́ tẹ́ ti fi ẹ̀sìn yẹn jẹ láti yọ ọdún tó ti pẹ́ it is over ẹ̀yin fúnra lára yín lẹ gbàdá lè tẹ ṣàládàá. Ẹ ti kannájú ẹ̀sìn Mùsùlùmí gbogbo àpọ́nlé tí everybody ń bùkún wọn tẹ́lẹ̀ pé everything rí pé níbodè orí ti yín rò ẹ má wọrí kò tí ì yé yín very very soon á tó yé wọn sọ fún wọn ni kò yé wọn yóò yé wọn lọ́la. This is new face of Yorùbá land. This is new face of kóòtù ajíire Yorùbá land. Àsìkò ti tó àwa ọmọ Yorùbá original ọmọ ọkọ kóòtù ajíire Yorùbá onílẹ̀ ti fọ̀rọ̀ sí wa lẹ́nu àwa la lọ̀rọ̀ máa sọ lọ
ẹ̀yin ìran ọmọ Mali, Senegal, Sudan, ẹ ti rógo lọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ ẹ bá jókòó ká ẹ pa ẹnu yín mọ́. In Jesus' name and forever and never. Tó bá ìjẹ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run yín Sátánì Sókótó nítorí ẹ̀ sin Ọlọ́run. Sátánì Ọlọ́run alátẹ̀yìn sìn. Kẹ́ korí burúkú wá bí gbà kẹ́ lọ wá bí wọ́ sí kẹ́ wọlé bí ara. Àìjẹ́ bẹ́ẹ̀ àfihàn palẹ̀ ogun ilẹ̀ Yorùbá mọ́. Orúkọ tèmi ò ṣípadà Iye Dára kó owó èkó kókó ni mo jẹ́. Bá mi ṣe ètò èkó dọ́dọ̀ ọmọ lásán gbogbo wọn pátápátá. Bá mi ṣe èkó round up.